Ìgbà tí a máa débẹ̀, a bá èèyàn kan nínú ilé Ìrètí àtọkọ rẹ̀, ó sì gbé àpamọ́wọ́ iléèwé àwọn ọmọ dání. A sọ fún un wípé ṣèbí ó mọ̀ wípé ẹnikẹ́ni ò gbọdọ̀ wọ inú ilé yìí títí tá a fi ṣe ìwádìí wa tán. Ẹni yẹn fèsì wípé àwọn ìwé tí àwọn ọmọ ń lò níléèwé tó ṣe kókó ló jẹ́ kí òun wá gbé àpamọ́wọ́ wọn. A ní kò burú, àmọ́ ẹnikẹ́ni tó bá tún fẹ́ wá sí ibí yìí nínú ẹ̀yin ẹbí Ìrètí, onítọ̀hún gbọdọ̀ gba àṣẹ lọ́wọ́ wa. A ní kẹ́ni yẹn máa lọ. Ìkejì mi, aṣèwádìí Badmus bá dá a dúró bó ṣe fẹ́ bọ́ sí ẹnu ọ̀nà ìta wípé kí ó mú àwọn báàgì náà wá kí a tú wò kí ó tó lọ. Ó ní àwọn ìwé nìkan ló wà níbẹ̀. A ní kò burú. Látìgbà tá a ti ń ṣèwádìí wa, a ò ronú lọ ibi àpamọ́wọ́ àwọn ọmọ ní tútù kó gbé wá kí a tú kí ó tó gbé bọ́ta. Ẹni yìí mà fárígà ló bá fẹ́ fagídí bọ́ta. A ké sí àwọn ọlọ́pàá méjì tí a kú tira kí wọ́n gbá a mú. A já àpò ìwé náà gbà. Ṣíṣí tí a máa ṣí, a ò bá nǹkan kan nínú àpamọ́wọ́ alákọ̀ọ́kọ́. Kí ni a ṣí kejì sí? Tá bá bá ike sniper nínú rẹ̀. Àpò ìwé ọmọdé. Kí ni sniper ń ṣe nínú rẹ̀? Bí a ṣe gbé ẹni yìí lọ sí àgọ́ wa nìyẹn o, fún ìbéèrè. Ẹni yìí wá jẹ́ ẹ̀gbọ́n Ìrètí, Fọlákẹ́, ẹni tí ó ní àwọn ọmọ méjì tí Ìrètí àti ọkọ rẹ̀ gbà tọ́. Orúkọ mi ni Fọlákẹ́. Èmi dẹ̀ ni mo ṣekú pa Ìrètí. Báwo ló ṣe máa rí lára yín nígbà tí ọkùnrin tí ẹ̀ ń gbàdúrà lọ́sàn-án lóru kó kọ ẹnu ìfẹ́ sí yín wá bá yín láti sọ wípé àbúrò yín ni òun fẹ́? Ẹ dá mi lóhùn. Láti kékeré ni àwọn òbí wa ti máa ń fi Ìrètí kẹ́ mi torí ó mọ ìwé. Ẹ rójú mi, ìlà wèrè tí wọ́n kọ fún mi nìyí o. Òun náà ni ò jẹ́ rọ́kọ gidi fẹ́. Wọ́n ní nítorí àìsàn ìgbà kékeré mi, àìsàn òṣìwò. Èmi pẹ̀lú Lánre, ọkọ Ìrètí, lájọ wà ní ilé ẹ̀kọ́ gíga kan náà. Àjọ máa ń kàwé pọ̀. Kódà màá tún dáná fún wá sí iléèwé. Kí ni Ìrètí wá kí mi níléèwé fún? Ló bá ní òun fẹ́ràn rẹ̀. Bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní fẹ́ra wọn nìyẹn o. Bí Lánre ṣe ríṣẹ́ olówó ńlá kan lẹ́yìn tá jáde iléèwé báyìí, ó ṣègbéyàwó pẹ̀lú àbúrò mi ni. Ọ̀dọ̀ rẹ̀ gan-an ni Ìrètí ti parí ẹ̀kọ́ gíga tiẹ̀ náà. Nígbà tó náà máa dùn èmi nínú o. Mo bímọ. Bẹ́ẹ̀ ni. Ìgbẹ̀yìn ni mo wá ń gbọ́ wípé nítorí mo ti bímọ méjì tẹ́lẹ̀ ṣáájú kí n tó wọlé ìwé ni Lánre ò fi lè kọ̀nà ìfẹ́ sí mi. Èmi ṣáàfẹ́ wèrè tí mo fẹ́ lẹ́yìn tí ìgbéyàwó rẹ̀ pé bí ọdún 5 wípé kí n fóun ní méjì nínú àwọn ọmọ mi kóun bá mi gbà wọ́n tọ́. Ẹ jọ̀ọ́, ká ní pé mi ni mo fẹ́ Lánre, ṣé ojú mi á máa rí gbogbo rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ yẹn? Nígbà tó dẹ̀ jẹ́ wípé òun náà ni ó ń fi owó tí mo fi ń bọ́ wọn ránṣẹ́, mo kó wọn fún un. Táwọn ọmọ mi bá wá kí mi fún ọlídé, wọ́n ròyìn bí Ìrètí ṣe máa ń fi ìyà jẹ àwọn. Ìdí rèé tí mo fi fún àkọ́bí mi ní sniper kí ó gbọ́n sínú oúnjẹ fún un. Ẹ̀yìn tá a gbọ́ ilé ìlẹ́nu Fọlákẹ́, a pé ọkọ Ìrètí, a ṣàlàyé gbogbo ẹjọ́ tí Fọlákẹ́ rò fún wa. Ńṣe ló káwọ́ sórí, ó bú sígbe. Ó ní irọ́ ni gbogbo yẹn. Ó ní ṣé Ìrètí wá kéré lẹ́ni tó lè bá àwọn ọmọ àǹtí rẹ̀ wí tí wọ́n bá ṣe nǹkan tí ò dáa ni. Ó bú sígbe. Nígbà tó yá la bá tún pe àkọ́bí Fọlákẹ́ tí wọ́n fi ṣe láabi rán. Adé lorúkọ rẹ̀. Òun náà kọ́ àlàyé bolẹ̀. Ojoojúmọ́ tá bá lọ sí ọ̀dọ̀ mọ́mì wa, wọ́n máa ń béèrè wípé ṣé àǹtí Ìrètí máa ń nà wá. Mo dẹ̀ máa sọ fún wọn wípé tá bá ti ṣe nǹkan tí ò dáa, mọ́mì mi wá sọ pé kò yẹ kí àǹtí Ìrètí máa nà wá torí àwọn kọ́ ni wọ́n bí wa. Ìgbà tí a wá lọ ṣọlidé, wọ́n wá fún mi ní ike oògùn paracetamol. Wọ́n ní inú oúnjẹ àǹtí Ìrètí nìkan ni kí n fi sí, wípé wọ́n máa sùn fún ọ̀sẹ̀ kan ní hospital. Èmi àti àbúrò mi máa lè ráyè ṣeré tí wọ́n bá ti wà ní hospital. Ọjọ́ yẹn, àǹtí Ìrètí náà wá torí a yí TV sókè. Ọjọ́ kejì ọjọ́ tá dé láti ọludé ọjọ́ ìsinmi lọ́dọ̀ mọ́mì wa ni. Torí wọ́n nà wá, èmi àti àbúrò mi àwa ni àní jẹun. Ọ̀nkú Lánre náà dẹ̀ kí wa pẹ̀lẹ́. Ṣùgbọ́n mọ́mì mi ní mo gbọ́dọ̀ fi paracetamol yẹn sínú oúnjẹ wọn, ẹnìkan kan ò gbọdọ̀ rí mi. Mo wá ṣọ́ ìgbà tí àǹtí Ìrètí gbé oúnjẹ sílẹ̀ tí wọ́n sáré wọ kíṣìn lọ. Mo wá fi paracetamol yẹn sínú oúnjẹ wọn. Lẹ́yìn tí ọmọ yìí rojọ́ tán ló bá bi wá wípé ṣebí àǹtí Ìrètí ti jí? Èmi àtàṣèwádìí Badmus wojú ara wa. A fún un lésì wípé májèlé nìyá rẹ̀ fún un. Àǹtí Ìrètí sì ti kú. Ọmọ yìí bá bú sẹ́kún, ẹkún àsúnmàlè dákẹ́. Ká má fọ̀rọ̀ gùn, àtìyá àtọmọ la gbé lọ ilé ẹjọ́. Wọ́n dá ẹ̀wọ̀n gbére fún Fọlákẹ́. Wọ́n sì gbé ọmọ rẹ̀, wọ́n rán lọ sí ìṣọ́dí. Lẹ́yìn náà ni wọ́n ṣẹ̀ wá rán ọmọ náà lọ sẹ́wọ̀n tirẹ̀ náà torí lábẹ́ òfin kò sẹ́ni tó kéré.
Orúkọ mi ni Kausara Àníkẹ́ ọmọ bíbí inú Sùràjù tí gbogbo yín mọ̀ sí Kausara ọmọ Yorùbá. Mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ bá mi tẹ̀lé ìtàn yẹn láti bẹ̀rẹ̀ títí di àsìkò tó tàn yìí. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ má wá gbàgbé, ẹ bá mi tẹ ìfẹ́ràn, kẹ́ ẹ sì bá mi pín kíní yìí ká kó lè kárí, kẹ́lòmíì lè jẹ àǹfààní láti gbọ́ ìtàn yìí. Ẹ ṣeun. Mo dẹ̀ fẹ́ fi àsìkò yìí sọ fún yín pé mo tún ní ìmíì tó ń bọ̀ lọ́nà tí à ń pè ní Àbẹ̀bí. Mi ò ní pẹ́ sọ ìtàn ilé náà. Ẹ má gbàgbé, ẹ láìkì, kẹ́ ẹ fọ́lò, kẹ́ ẹ lè jẹ́ ẹni alákọ̀ọ́kọ́ tí yóò mọ̀ gbọ́ nípa gbogbo ìtàn tí mo bá ní. Ẹ ṣeun.